نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتون إلا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءل. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فخير الكلام كلام الله وخير أدي نبينا مصطفى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال فكل ضلالة في النار فليعوذ بالله من ذلك. ọpẹ́ ni fún Ọlọ́run ọba, bẹ́ẹ̀ la tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ànábì wa Muhammad khataman nabiyyin wa imamil muttaqin. A pé kókó ọ̀rọ̀ wa ní alwala walbara lillah. Ìtumọ̀ ni pé ká nífẹ̀ẹ́ ká sì kórìíra ìṣesí téèyàn kan bá ń ṣe kó jẹ́ nítorí tọ́lọ́, kì í ṣe onítọ̀hún yẹn personality kọ́ là ń sọ. Ìṣesí téèyàn bá ń ṣe, bóyá ó ń ṣẹbọ, ó ń mutí, ó ń ṣe ṣìnà, ó ń purọ́, ó ń ta kẹsìn, ìṣesí yẹn ni ká kórìíra, kì í ṣe òní gangan la máa kórìíra torí ó lè yí padà kó máa ṣe dáadáa. A máa wá sọ fún yàn pé ìṣesí tó ń ṣe yìí o ẹ̀sìn ò fẹ́ o, káà máa wá àwòkọ́ṣe ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, tó bá ń náwó sẹ́sìn, tó ń káwọn ẹlẹ́kọ̀ọ́, tó ṣe dára fáwọn aláìní àwọn opó, a máa nífẹ̀ẹ́ sí ìṣesí yẹn. Kódà kó má sínú Islam, a máa bẹ Ọlọ́run kọ́lọ́run kó da sínú ẹ̀sìn Islam. Mọ́tàlá Cristiano Ronaldo, èmi ò fẹ́ràn torí bọ́ọ̀lù, mo fẹ́ràn rẹ̀ nítorí pé ó ran Palestine lọ́wọ́, ó dẹ̀ máa ń sanwó sọ́jà tó bá ní big operation. Ìṣesí nìyẹn. Ẹ bá wà Al-Qur'an al-Karim, Ọlọ́run ní àwọn èèyàn, ó ń bẹnu àwọn ènìyàn, Suratu Baqara láyà ẹ̀ wá, tí wọ́n nífẹ̀ẹ́ nǹkan míì ju Ọlọ́run lọ. Wọ́n wá nífẹ̀ẹ́ kínní yẹn gan, wọ́n ní alladhina amanu, ibi tí mo lọ gan nìyẹn, ashaddu hubban lillah. Àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo, wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run bá dógóńgó. Ẹ̀mú yẹn dání, ká nífẹ̀ẹ́ ká kórìíra ìṣesí, ẹ jẹ́ kó jẹ́ torí t'Ọlọ́run, ẹ jọ̀ọ́. Ẹlẹ́ẹ̀kejì, ìsìláàmù yìí Ọlọ́run ló ní, kì í ṣe ànábì Muhammad, ẹ gbọ́ yé dáadáa. Ọlọ́run ló ní, kì í ṣe ànábì, torí pé personality kan ò ní ga kọjá iṣẹ́ ńlá tó ń jẹ́ Muhammad. Ibi tí mò ń ta fà lọ ni àáfàá méjèèjì tí wọ́n gbìyànjú, àtàfà kẹta náà, àmọ́ lójú tèmi oníkálukú ń sọ stáǹdì wọn ni wọ́n sọ kí ni ẹ̀sìn sọ. Èèyàn fi hàn wá pọ̀ ń jẹ oyè, a sì pé wọ́n ṣe kí ni wọ́n gbé live, kò sígbà tó dìde lọ kírun. One, oyè yẹn kì í ṣe oyè ẹ̀sìn. One, ìyẹn nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, kò ṣe kí ni lillahi wa rasulihi, ìyẹn làwa bá dúró. Tó pé wọ́n tá a máa ń sọ ni pé Ọlọ́run bá dá wa ká wá sìn òun ni, Ọlọ́run bá dá wa ká wá sìn òun ni. Kí n fún lápẹẹrẹ méjì, nítorí pé àfáà tí wọ́n sọ nípa arákùnrin tó lọ joyè yìí, táwọn èèyàn lọ kí tó ń mi agogo, tó ń mi lé wọn lórí, tó ń súre fún wọn. Tẹ́yìn náà rí i pé ìṣesí àwọn abọ̀rìṣà ni, ìṣesí àwọn ẹlẹ́sìn tó ń ṣẹbọ ni. Tẹ́yìn náà mọ̀, gbogbo wa Yorùbá ni wá, àkíṣọmọ Ìgbò, àkíṣọmọ Haúsá. Ọlọ́run ló ní ẹ̀sìn. Kí n fún lápẹẹrẹ méjì tí bá rántí tàbí kó jù bẹ́ẹ̀ lọ. Àkọ́kọ́,
ó ṣe ọlọ́run bá náà pàtàkì àwọn èèyàn ńlá wọ́n níjọ́ kan ń bá àwọn èèyàn ńlá sọ̀rọ̀ àfáà wa Abdullahi ibn Maktum tí ò rí ìrànjọ́ tí wọ́n ti bí ó wá ń pe ya Rasulullah ànábì wàá dá lóòótọ́ gbà ànábì ò fẹ́ kọ́ọ̀tì ọ̀rọ̀ tó ń sọ ẹ̀yin náà mọ̀kọ́ ló bá sọ kalẹ̀ ayé àlè lórí suratul abasa tó wà ní bismillahir rahmanir rahim abasa wa tawalla an ja'ahu al-a'ma wa man yudrika la'allahu yazakka ẹ̀wọ̀n tó ló bá fi sọ̀rọ̀ ó ní ó fajúro ó yẹ̀yìn padà nígbà tí afọ́jú wa bá ìkànnì ẹ̀ lára oní èèyàn ńlá tí ànábì náà gbìyànjú láti gbìyànjú fàṣẹ́sìn ó ní baba Khalid ibn Walid tí wọ́n ń pè ní Walid ọmọ Mugira ewu tó padà gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ ó fẹ̀sì ṣeré ni tọ́lá láti sọ àkàlẹ̀ pé zarni wa ma khalaqtum wahida fi mí lẹ̀ lẹ́ni tẹ́mi nìkan dá wàjátùn làwọn máa lámà mọ̀dúdá olúwa ni mo fún ní ọ̀pọ̀lọpọ̀ owó wọ́n bá ní ìnà ṣòwòdà mo fún ní àwọn ọmọ tó ṣe yángàn kí ló padà gbẹ̀yìn Walid ọmọ Mugira ó dẹni yẹpẹrẹ ni èyí àǹfà máa ń wo personality ń wo táwọn èèyàn ṣe màmá mú ọ̀rọ̀ wá ní kọ̀ọ̀kan bá ti yọ ọlọ́run ló ní ẹ̀sìn ó kìlọ̀ fún ànábì suratul abasa ó tún wá kìlọ̀ suratul zumar ó ní bismillahir rahmanir rahim walaqad uhiya ilayka wa ila alladhina min qablika la'in ashrakta layabatanna a'maluka walatakunanna minal khasirin ẹ̀wọ̀n tọ́lọ̀ bá sọ̀rọ̀ tó tóbi ni ó ní tó bá lọ ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run máa bá ṣẹ́ ìwọ Muhammad jẹ́ máa bá ṣẹ́ ìjẹ́ ṣọ́ra o kò má jẹ́ kan nínú ẹnu it's a street warning a star warning kí lè fẹ́ bọ́ ṣeré báyìí ẹ máa wo personality kódà ńgbà tó kọ́ gbé ṣẹlá Muhammad dìde inú sátò akọ̀nà tó wà ń bẹ́ o olùbá ní tí ò bá jẹ́ mọ́ ṣe rẹ̀ máa fa sọ́run rẹ̀ máa fa já máa fa sọ́run rẹ̀ máa fa já ìrìnlẹ̀pẹ̀rọ ẹbọ ni aláwáyé wá sí lọ ni àbá ìwọ̀n padà sọ mọ́rọ̀ wọn bọ́ kankan o òun kà kún fọ́ọ̀nù tí a wá ṣe fọ́ọ̀nù láyé mi tọ́lọ́ bá sọ pé àwọn kèfèrí ló ń sọ bẹ́ẹ̀ lẹ́yìn náà tó ń sọ yẹn náà n sọ àtúnṣe verse 38 wọn àlákùnrin sàmúhàtò ọ̀làlù ọmọ báyìí náà ọmọ bàtìlà olúwa ni mi ìdá sánmà àti ìlà títọ́ mẹ́lá rẹ̀ mi ìdá fẹ́rẹ́ zádìkà sọ́nà làtínà káfàrú olúwa ní ìròrí àwọn kèfèrí ni pé láyé dàgẹ́ bí pápá ṣeré fàwẹ́rù làtínà káfàrú mi náà ṣẹ́yìn àfọ́ ọ̀ka yẹn ni olóhùn ló ń sọ̀rọ̀ àwọn òsọpá afẹ́fẹ́ nìkan sí náà olùbá ní ẹgbẹ́ kó máa bá kèfèrí nínú náà nítorí pé kèfèrí sọ pé láyé dàgẹ́ bí pápá ṣeré sẹ́fẹ́ tún Kùránì mí ìkọ́ni ìmáwò personality kí ló jẹ́ personality lọ́dọ̀ Ọlọ́run ìnàkìrá mọ̀kún ìdàlá àti kọ́ọ̀kan ẹni tó ní àpẹẹrẹ Ọlọ́run lẹni tó ṣe kíni tó ń pọ́nà balẹ̀ lẹni tó páyé Ọlọ́run. gbogbo tí ò bá ti jẹ́ ẹ̀sìn a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí humanity first kí ló jẹ́ humanity first Islam gan ló gbé humanity wá Islam ló gbé humanity wá tẹ́ bá gbọ́ yìí dáadáa kó lè bá àyè wa gangan nígbà tó ló bá ní kára bí lọ́wọ́ aṣọ wá sí personality of síwájú lọ́wọ́ Ọlọ́run fúnra rẹ̀ ó ní wàrọ̀ bàkà fàkàbèrè wàrọ̀ bàkà fàkàbèrè Ọlọ́run wọ Muhammad kó máa gbé tóbi èèyàn lówó láyé ó ní kó kọ́ Ọlọ́run ilé tó máa parẹ́ ni náà ẹ má bá gbàgbọ́ àwọn èèyàn jẹ́ ẹ̀ mo tó sọ pé ẹ̀sìn Yorùbá náà nìyẹn bí ẹ̀sìn Nàsárà ni tọ́rọ̀ bá dẹ̀ ti ṣẹlẹ̀ báyìí abẹ̀yìn ẹ jẹ́ káwọn àfáà tó lọ rí di fíkìú àwọn àfáà tó mọ̀ nípa fíkìú nìkan máa dá sí i kán mú ọ̀rọ̀ wá èèyàn jà fún alásàlátù èèyàn jà fún onílé kéwú kò sọ pé ó rí di fíkìú kò sọ pé ó mọ̀ dájú ẹ̀sìn kí ni ìdájọ́ tárákùnrin yìí ṣe bẹ́ẹ̀ pé ó ń dìde lọ kírun wọn ṣóògbà ẹni ìtàwọn àrí làwọn afẹ́ jọ́ọ̀jì lé lórí ẹ ó jára wa ó ṣe kinní kan ìgbà kan ni ìyẹn ò kà wá ohun tó ń ṣe yìí tí ò lọ kírun fódìdí ọjọ́ méje ẹ pé àwọn muhadis àwọn tó mọ̀ nípa hadis pé hadis mo fẹ́ kóòtù sọ ìhù ní àbídọ̀ ìhù anábìrì mọ̀ọ́mọ́ṣà máa zọ́ọ̀lìm ní yòókọ̀ wíyàwó wọ́n wà yà lámù ànáwó zọ́ọ̀lìm fàkọ́dí àkàrájà mínàlì Islam
Ànábì ní má ṣà máa zọ́ọ̀lìm ẹni tó bá rìn ó papọ̀ pẹ̀lú àwọn táwọn pè ní zọ́ọ̀lìm ẹ̀kọ́ yanjú ẹ̀ o zọ́ọ̀lìm gangan lẹ́lẹ́bọ kí ló jẹ́ ká mọ̀ ẹ́ náà Kùránì ni inna shirika la zulmun azim Ọlọ́run bá ní àwọn alábòsí gangan làwọn tó ń da nǹkan míì pọ̀ mọ́ òun ṣáàdùn àtọ́nu Kùránì ó tọ́nu àdìsí ni tí ẹ̀ wá ń súre tó ń súre lọ́nà tí ó gbàdá ẹgbẹ́ tó kọ́ ṣèkan tẹ́lẹ̀ tó mu ọtí ìta gbangba báyìí tó mu ọtí lọ́tọ́ tọ́lọ́ bá takò kí ló ń ṣàwọ́ àtà máa ń pẹ̀sẹ̀nàtì ìyànjú Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá lọ kí ló kọ́ ló bá pẹ̀lú orúkọ tí bàkan ló kọ́ ṣiṣẹ́ tó ń ṣe síwájú ẹ̀ ọkọ̀ ló kọ́ ní síwájú tó ń náà wọn kó lé ayé lọ ẹ̀ ń jẹ́ kó realize mistake tó ń ṣe tó bá máa túbà gan bó ṣe gbé ìbàjẹ́ yẹn síta náà ni ó gbé ìtúbà rẹ̀ síta torí pé àfáà ìpadà mú àyà wá wà máa ń tábà wà á mọ́nà wà á mílà sọ́ọ̀lì à yóò dẹ̀ kọ̀ndẹ́mù gbogbo aburú yẹn. irú ẹ̀ bàbá Chief Moshood Ọládéwájú Adépọ̀jù ṣe ọlọ́ba foríjì bàbá wọ́n ìwà láyé ọlọ́ba kẹ́ wọn dáadáa bàbá ni mo ti fẹ́ nu mi kí Ṣàngó rí mo ti fi kí Ògún rí mo ti fi kọ Bàtálá rí wọ́n padà rí pé wọ́n wúlò bàbá make it publicly aṣùrù tó ta bàtà ó ní condition àwọn èèyàn ń kọrin wọ́n ń kọrin àwọn táwa mọ̀ tẹ́yìn ò bá gbẹ́ là tẹ́yìn bá gbé kòríkà sọ pé ẹ̀yìn ò mọ̀ wọ́n ń kọrin aláwo wọ́n ń kọrin awo ṣàṣàmùrà àpò ṣàṣàmùrà ò gbẹ́rí ṣé yorùbá mùsùlùmí lásán ló máa ń sọ ni ògèdègèdè wọjà ẹ̀yẹkẹ́yẹ kàáké egúnwúye wa o ó ṣàyé wa o ẹ̀yọ̀ o ṣé ẹ̀yọ̀ jẹ́ kẹ́ ara ẹ̀sìn Islam ni ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká bára sọ tọrọ ẹ wá ní olórin ni wọn ń káṣí fọ́ọ̀nù àníṣe àwa ṣe fọ́ọ̀nù láyé níṣe àwa ṣe fọ́ọ̀nù láyé elédè múra dáadáa ẹwúrú láwàdí tí mo wé ẹ má dá àwọn èèyàn nílà ká ìrú ẹ̀yàn ti fẹ́ ṣẹ̀sìn gidi èèyàn lásán lòun èèyàn kan ní àpẹẹrẹ wà ní ìdánwò mùgírà tí mo mú wá yẹn ó lọ́ọ́ bá padà yẹpẹrẹ gbogbo ọlá tó ní kò tí kan tó kọ lọ sọ́run ọmọ ẹ̀ ló padà wá gbà Islam kálífọ́ọ̀nù wá lead orin tó ń kọ yẹn ibẹ̀ nìkan ló kọ́kọ́ tó gbà yìí bàbá Muyideen sọ pé mo sọ pé ní àyìndé ṣóun kírun wọ́n àti tó popular tó ṣe TBS ni tó tó ń gbà lásìkò àṣùbà ló ṣe ní jóṣẹ́ ìwọ́ra ó tọ́ bàbá Muyideen sọ fún bàbá àyìndé tó kù náà àwọn tó gbà wọn àfáà kan wà wọ́n ké wọ́n gbọ́ lóga àmẹ́sìn òye wọn ntànàbí sọ ni pé mọ ìrìndùn láàbì haira yufakihu fi din ẹni tí ọlọ́mọ bá fẹ́ dáadáa fún yóò fún ní àgbọ́yé ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn náà nìkan pé lillahi wa rasul alwala walbara lillah àfa tó kọ́kọ́ sọ̀rọ̀ ó mú ṣẹ̀ríà wá ó mú dájọ́ ṣẹ̀ríà wá pé n tó ṣe èyí tó bá kú tí ò túbá tí ò tẹ̀ túbá yóò jìyà lọ́dọ̀ Ọlọ́run kò tó pé lọ́dọ̀ ọ̀hún àfa àti mí náà ni pé gbogbo tí a bá jẹ láyé tí ò bá jẹ lọ́run kò dáa ìyẹn lo ẹ̀nà ní àfa kẹta ilẹ̀ wa fọ́ lójú ẹ fọ́ lójú pátápátá ẹ má léèyàn sádún ní Islam àwọn Kírísítẹ́nì ń wéèyàn ńlá àwọn náà ń wéèyàn ńlá àwọn aláwo náà ń wéèyàn ńlá kílẹ̀ mí ìbàpá ń wéèyàn ńlá ṣé ròrí tí ní bẹ́ẹ̀ ṣe sọ pé bẹ́ẹ̀ mi ṣe rò bó lẹ́ ṣe rò ní tí ò ṣe property yín ẹ̀sìn Ọlọ́run ìyẹn máa ń ronú bẹ́ẹ̀ ni sẹ́ni náà ọ̀rọ̀ dí àlàáfíà ni ó ní ká ní ìròrí lèèyàn fi ń ṣe ẹ̀sìn ni ká ní ìròrí lèèyàn fi ń ṣe ànẹ́bìtà bá ṣàlùwàlà àwa wọ socks àwa aṣọ ó tó fẹ́ ṣe àlùwàlá mi ká má bọ́ socks yẹn kákan fi omi pa orí rẹ̀ kò ní ká fomi pa àtẹ́lẹsẹ̀ sẹ́ni náà ló sọ̀rọ̀ yẹn pé ká ní ìròrí là fi ń ṣẹ̀sìn ìbílẹ̀ ká fomi pa àtẹ́lẹsẹ̀ nínà bẹ́ẹ̀ sì bá ti gbé nǹkan kalẹ̀ àkì yí padà ànábì ló fọ ẹnu ara rẹ̀ sọ fún wa ó ní àlìfáríkù báyìí nánà wà bẹ́ẹ̀ ni lẹ́tìn náà yìí nà bìlẹ̀ àkìrà asọ́láàt mọ̀ntàrà káfọ́ àwọn akáfẹ́rù ṣáàdì sí mi tún wà ní ànábì ní òpin yà láàrin wa àtàwọn tí ò ní gbàgbọ́ nínú Ọlọ́run òun nínú kíkí ẹni tó bá ti gbẹ̀rù jù sílẹ̀ ànábì ní kèfèrí ni ànábì ló pè ní kèfèrí ànábì dẹ̀ ju gbogbo èèyàn lọ ànábì ní mo dẹ̀ tà wá àwọn tẹ̀ ń sọ yìí ẹ̀wọ̀n má pẹ̀rẹ̀ wá ẹ̀wọ̀n ló nìkan ó ra jẹnẹrétọ̀ sí ṣọ́ọ̀ṣì ó ra jẹnẹrétọ̀ wọn la ṣe ó yà jẹnẹrétọ̀ sọ́dọ̀ aláwo ṣé ìyẹn náà wà nínú àmúsáàl ó wà nínú àwọn àmúsáàl tó yẹ kẹ́ fún wa níbi tí Islam wà lénìí èyàn ṣe tripartite ó ṣe 3-in-1 ó náà máa ń pọ̀ fọ̀nà àti bọ́nà òun ló máa ń lọ kọrin fún aláwo tó popular jù ní Ọ̀tà tó máa ń ṣọdún fa ẹni tẹ́ ẹ̀ ń sọ pé ó ra jẹnẹrétọ̀ káàkiri òun náà ò tí ì kúrò lójú ọ̀nà náà ẹ̀yin lè máa mọ̀ wọ́n
tẹ́ ẹ bá ti mọ̀ ẹ má ṣe ìdájọ́ lé lórí ẹ má sọ yí pé àtọ̀tún àtòsí òjì wọn ò jẹ̀bi kí ni ṣẹ̀ríà sọ fẹ́ni tó bá ṣe tó ṣe yẹn ẹni tó polongo ẹbọ kí ni ṣẹ̀ríà sọ ẹni tí ò kírun tá a lè jẹ́rìí pé ó ń kírun táwọn tó súnmọ́ náà mọ̀ pé kò ń kírun èèyàn kọ́ mọ́sìkì ọ̀tọ̀ èèyàn kọ́ mọ́sìkì àgbàláàdá gbẹ́pọ̀ owó gidi o owó tó wà halal ló fi kọ́ mọ́sìkì àgbàláàdá ìmọ̀ ló ní àdínà ọgbọ́n kankan ò gbé rárá èèyàn kí apply sense pé mo rò pé lè dá wọ́n sọ fún mi mo nífẹ̀ẹ́ Cristiano Ronaldo nítorí kíni nítorí pé máa help àwọn Palestine tí wọ́n suppress tí wọ́n oppress ó dẹ̀ máa ń sanwó àwọn ọmọ tó bá ní àwọn vital organ operation ó tán mo dẹ̀ ń bá abẹ́ ọlọ́run kọ́nà kó yí padà sínú Islam because I'm a religionist and my concern my consistency is religion ó ti mú àwọn àfa Yorùbá lára jù ká máa pọ́n olówó ká máa pín ẹ tó bá ti lórúkọ ká máa pọ́n wọn lé ju ipò wọn lọ ẹnìkan náà bàbá kan máa ń ṣàánú àwọn wọn sọ pé ẹ̀wọ̀n mọ̀ pé òun kì í kírun àbẹ́ni pé òun ṣe sádọ́kàn kó fẹ́ sàjẹ́nà kò sínú condition àlìjẹ́nà ẹni tó lọ́ bá fi ẹ̀sìn rán ọlọ́run ló ní ẹ̀sìn ẹ má gbàgbé ẹni tó fi ẹ̀sìn rán ó ní àwọlùmọ́yù àṣìbù bí abdiyamọ̀ kìyàmọ́ asọ́láàt àkọ́kọ́ ń tẹ́ àkọ́yẹ̀wò jọ gbéra kíá anábì ní irun la máa kọ́yẹ̀wò so ìjọ ń torí tó lọ́hùn a kì í sọ pé nǹkan máa wọná àbí nǹkan máa wà lójọ́ náà ọlọ́run bá tó ní méjèèjì ló máa sọ pé tó bá kú sórí eléyìí o ipò ẹni bàbá mú ìdí tí mo sọ lẹ́ẹ̀kan ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn fún alátàrí dáadáa wọ́n náà sọ pé àyìndé ó ti gbádùn ayé àmì ayé ti gbádùn ẹ̀ náà ayé ti gbádùn ẹ̀ ó kú bí wọ́n náà ṣe fẹ́ gbádùn ayé àárẹ̀ tó ṣe ló máa fi sábà bí kókó láyé àárẹ̀ tó ṣe ikú tó pakọ́ ló má tà ìgbìyànjú wo ló ṣe kó tó di pé kú dé èyàn àfa ti sọ ṣe pé kan náà kú nìbàdàn tẹ̀yìn àfa ti lọ tò síbẹ̀ àwọn alọ́ náà padà wá gbé nǹkan wọn ẹ jẹ́ káwọn pípù yìí mọ̀ pé àwọn ò sí lójú ọ̀nà pẹ̀lú iṣẹ́ tó ń ṣe a ti pariwo gbogbo orin tó bá ti ń lùlù sí arábìnrin ẹgbẹ́ kó máa bẹ tó bá ń ṣe tẹ̀fsírì ni Ibn Kathir àtàwọn tàfásírù míì ẹni tó dẹ̀ mọ́rọ̀ yẹn wá àgbà àfáà ní Abdullahi ibn Mas'ud tó ju gbogbo àfáà yìí lọ Abdullahi ibn Mas'ud ó ní mo bí ìlànà mi pé ayé àyíwá mi náà náà sì máa ń yẹ ṣẹlẹ̀ láwọn hadith nìkẹ́rẹ́ lẹ́nu pé kí ni Ọlọ́run bá gbàgbé lórí ayé Al-Qur'an 31:6 tó ń bẹ́ẹ̀ náà ọmọ ẹ̀dín tó máa lọ rọ̀rọ̀ eré láti bá a fi sọ àwọn èèyàn nù kúrò nínú ẹ̀sìn ó ní àlọ́ sọ fún wọn pé ẹni tó ń kọrin tó ń lùlù ẹni tó ń kọrin tó ń lùlù ẹni tó ń kọrin tó ń lùlù adẹ̀ parí pé bàbá wa tó ń kọrin láyé àtijọ́ tó fi mọ́ bàá dámọ̀ wákàtán dágbẹ̀yìn wọn ń kọrin kí ló dé pé ẹran ṣe àmọ́tò tuntun ó ṣe ìkọ́lé tuntun ó ṣe ìkékọ̀ọ́ sí jújẹ tuntun ṣé ìyẹn làwa wá rán ni inú suratul Imran ọlọ́ba ni ẹ má jẹ́ lílọ bíbọ̀ kèfèrí jọ yín lójú ó ń lọ Japan ó ní kíní Canada ó ní Amẹ́ríkà kí ló ọlọ́ba ni kò kàn ń ọlọ́ba ni mo fi ṣoore ẹ̀dẹ́ fún bọ́tò náà sọ̀rọ̀ Mẹ́kà náà wọn lọ tó bá gbàgbọ́ ní Mẹ́kà nìkan ni ò ní wọná ó ní wà mọ́ kàfàrà èyí tó bá kọ́ tèmi ọlọ́ba tó gbẹlu Mẹ́kà yóò gbádùn àmọ́ gbẹ̀yìn rẹ̀ ọlọ́ba ní ìyà ní ìyà Jahannama ẹ̀ máa láwọn èèyàn sá àwọn èèyàn wọn náà ń lé sá sáwọn náà ń fàyàn wọlé tẹ́lẹ̀ ni ọlọ́ba sọ fún Ànábì fúnra rẹ̀ gbogbo fúnra rẹ̀ ó ní nàkà láńtà ní má habapta wàlákìyà ní má yàṣẹ́ la sirati mustaqim ó lè fẹ́ ni tó o bá fẹ́ mọ̀nà àwọn olórin ń bayé jẹ́ lẹ́fọ̀ọ́ kò yàtọ̀ síra wọn ni ọmọ tán suspect pé yẹn kan náà pa yìí ẹ wò gbèsè ayé tó lò náà ṣẹ́yìn gbàdọ̀ ọkọ ọmọ yẹn máa mú gbó kó máa gbó tán mú yẹn ni àmọ́ gẹ́gẹ́ bí humanity ẹ̀mí tó bọ́ lára yẹn ó kàrùn lára bẹ́ẹ̀ tó ń lo rough life látọ̀ náà tó kọ́ lò láti Jimmy Cliff ni o Bob Marley ni o Bob Marley tó ń lọ yarúkọ lára yẹn wọ́n mú gbó ìgbésí ayé wọn rùn ní tí Nàìjíríà gan tó kú tó wọ pátá ìgbésí ayé gan kò ní gbẹ̀yìn tó dáa wàlẹ̀ akíbátò lè takò àwọn lè mọ̀tẹ́kìn tẹ́bí tí Kùránì sọ fáwọn nìyẹn láti gbé ẹ ń bá ń kọrin ọgbọ́n àlẹ́ èèyàn mú gbó èèyàn mú ògógóró ẹ ló ń kọrin ọgbọ́n ló wà lọ́dọ̀ wèrè ẹ̀sìn la wá sí ní personality issue a máa bá rí ẹ̀rí a máa sọ fún yín bàbá Muyideen wọ́n kìlọ̀ fún Àyìndé gbogbo òun náà dá papọ̀ nígbà táwọn wá dé kí ló sọ ó ní ẹ̀yin ìyá bóun bá gbádùn ojú tì í ṣé àwọn ìyá ló máa jẹ́ kó gbádùn àbọ̀ lọ́hùn inú Suratul Hud kí lọ́lọ́ bá sọ fún wa ń bẹ̀
iyam saska la biduri fala kashifa lahu illa huwa eya fa le ko ba wọn olórin ele ko ba wọn Olúwa tí bá fọwọ́ ìnira gbá yín mú kò sẹ́ni tó lè tú yín lẹ̀ lẹ́yìn mi Ọlọ́run bá iyam saska la biduri fala kashifa lahu illa huwa ẹ̀yin ìyá ẹ̀yin abiyamọ yé ní ìbá tí ìbá gbádùn ojú tí wọ́n ń pè kíni máa sọ́ba mímu sí ìbá tí ń labi ìzìnàlá ọlọ́ba ní àdánwò kan ní dé ọba yín àfi kí n fi yọ̀ǹda sí i kúnlá yìí sí bàná ilá mọ́kàtàbà láwùlànà wà mọ̀wùlánà fàálà láì fàlìyà tàwa kàlùmọ́ mi nù. ẹ wá sọ pé ọmọ wa tó ń kọrin ẹ̀sìn náà tá bá pè wọ́n wọn á lọ ọbẹ̀ ọmọ yín wo ló ń kọrin ẹ̀sìn ọmọ yín tó ń bóra àwọn tó kì í borò rẹ̀ ń pè lọ́ ọmọ yín àdínkù sórí ẹ̀sìn bá ti ń lùlù sí. àfáàntẹ́ ṣe ó kù díẹ̀ káàtó ẹ̀rẹ́bìlì pé ó kàn wọ́n lọ káàṣì fọ́ọ̀n sọ́nà ní ká lọ káàṣì fọ́ọ̀n láyé ni ìròrí àwọn kèfèrí nìyẹn náà ó lọ káàṣì fọ́ọ̀n awọ́lù nìdá fil Qur'an al-Karim àkọ́kọ́ ìpèpè nínú Qur'an ó ní yá àyù ànánsù ó bùdú rọ́bà kan alladhi khalaqakum walladhina min qablikum la'allakum tattaqun ọlọ́ba ní mo pè yín gbogbo èèyàn kò sọ pé mùsùlùmí nìkan àbí kírísítẹ̀ gbogbo èèyàn ẹ̀sìn èmi Ọlọ́run ọba yín èmi ni mo dá yín àtàn bàbá èmi mo dá wọn àwa sí lọ́wọ́ bá yẹn náà ìyẹn ṣe ra mọ́tò tuntun yẹn wá jẹ́ nǹkan tó máa mú àwọn mùsùlùmí kódà kò mí free thinker tábà dárúkọ ló lè fa libẹ ló lè fa definition of character ní dárúkọ abẹ́rẹ́ náà ẹtì mẹ́rin tá à ń sọ ẹjẹ bá súnmọ́ ẹ sọ fún ìgbésí ayé tó ń lo ìgbésí ayé tó máa parun gbẹ̀yìn ni kódò lè lówó kú dúró kẹfẹ́ là lọ kò ní mo yín sọsẹ́ kó tó di pé Michael Jackson kú òun ló ní fọ́lọ́wà jù Michael Jackson ló ní fọ́lọ́wà jù káwọn ṣe ṣáà sọ pé tó ṣe yẹn ló dá ẹni tó dùn ní dúdú tó bleach tó ṣe surgery tó tuntun rẹ̀ ṣe tá máa ń sọ nìyẹn tá sọ fún àfa wa nìyẹn pé à nígbà tẹ́ ti rọ ọmọ tán bí tó ń jẹ́ Idrisu tó lọ múra bí obìnrin ẹ bàbá ṣe wá sí wọn náà ṣe wá sí mo ní àfa ẹ bá mi gbé jáde àwọn náà dìfẹ́ǹdì yín ọmọ ìyá wa ní àsọpá náà mọ́ àmọ́ àkírí bàjẹ́ ká sọ pé dáadáa ni láti lẹ̀ ní láti 1983 sí 85 tọ́rọ̀ ti mọ̀ pé kò sí dáadáa kan nínú orin dáadáa kan kò sí ń bẹ̀ gbogbo tó bá ti ń lùlù sí ọmọ tán ni wọ́n pọ́ìsì náà ṣé bó ń sọ fún wọn fúnra ni ó ní bàbá ń sanwó skul òun ò lọ kíláàsì òun lòún fẹ́ kọ́ wọ́n ti ń ṣe yahoo wọ́n ti ń jẹ bàǹkù ọmọ pásọ̀ ti wọnú ayé ṣé ìbẹ́yìn ń jolọ ẹ̀ mú gbó lọ nígbà tó ń sọ wọ́n ní iwájú ọlọ́kọ̀ ń wà ń lọ ìyá èrò kí bàbá ń wo òun tètè ń bọ̀ nílé o ilé wo ló ń bọ̀ ilé tó wà lé tó sábọ́tà torí ọ̀rọ̀ kékeré tó ranjú mọ́ ṣé ẹ̀ máa rí Naira Marley ẹ̀kọ́ fọmọ fún dọ́tà ti pè mí síbi wòlímọ̀ pé ẹ má ọmọ yẹn mo tẹ̀ ṣe wòlímọ̀ ẹ nílàbí Naira Marley o torí pé Azeez Fáṣọlá ó kéwò ẹwọ ìgbésí ayé ẹ̀ lẹ́ni o ẹ ní dàbí lè yèyé Fáṣọlá náà Lára Fáṣọlá ó náà di yèyé Ọ̀ṣun inú fi wà ní Suratu Quran Suratu Sọ́fà kọ́ ló bá ní òun máa ń jogún mọ̀ fáwọn ọ̀ràn mẹ́ta nínú àwọn ẹrú òun àmì àjẹyàn dáadáa àmì àwọn aláàrin dáadáa àtàbúrú àmì lè máa sabiqu bil khairat ọlọ́ba jẹ́ ká mọ̀ pé anybody ló lè fún ní ìmọ̀ is a gift but when you are talking about understanding Wahala is a better and best gift. Ànábì ló sọ bẹ́ẹ̀ òun ló sọ bẹ́ẹ̀ ó ní man yuridullahu bihi khairan yufaqihu fid-din tùgbẹ́ wa ti ń fún yín wọ́n fún yín mẹ́kà wọ́n fún yín mọ́tò wọ́n fún yín lówó ẹ̀ jẹ́ kàn pé ìrìn táwọn pípọ̀ ìrìn wọ́n rìn ọ̀nà mẹ́ta àfáà náà sọ pé ọlọ́kọ̀ ní ṣọ́ọ̀ṣì ṣébí àfáà mi náà lọ ṣe wá sí ṣọ́ọ̀ṣì kápá náà là kán ní kí wáyé wá sí ṣọ́ọ̀ṣì bá ní ká fún mi ní mòdù ṣé Ọlọ́run mẹ́ta lọ́kàn ni ṣé Ọlọ́run bá bímọ má lọ tìrìtì ẹnu ṣọ́ọ̀ṣì báwọn kan dókòó bá kan má dùgbọ́ màá kóòtù báíbù tó ní pé ojú fojú etí fétí imú fímú màá kóòtù bá tó pé èèyàn ní Jésù iṣẹ́ àwọn àpòsò orí kejìlélógún gbogbo ẹ̀ ló ń bẹ lórí mi. Jésù sọ pé èèyàn lòun ó sọ pé òṣèlú John 17:3 ó ní ìyá nípẹ̀kun ni èyí kan lè bá pé nìkan ni Ọlọ́run òdodo a lè lọ sí church lọ preach kí la fẹ́ lọ ṣe ń bẹ̀ ni. tá a bá ń ròyìn Màríàmù kì í ṣe Màríàmù táwọn nílé ni Màríàmù ẹni mímọ́ ni nínú Kùránì tó ga jù nínú gbogbo ìwé láyé. Problem ta ní gangan ni a máa ti ń gbé àwọn èèyàn ga a máa ti mo rà àfa kan yẹn ẹ̀yin mùsùlùmí tako Christian bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín lálọ́ tako Christian tẹ̀bá ẹ̀dúró sì di òṣèlú àfa wa lọ́yọ̀ ẹ̀dúró sì di òṣèlú láti mọ̀ pé politician ni ẹ má máa mú fatwa wá nínú ẹ̀sìn tán Christian bá yíjú sí yín má bá yíjú sí yín má máa bá yín ja intellectual war wo ṣẹ́yìn wà intellectual ni ṣẹ́yìn ò bá wà intellect kẹjẹ káwà mọ̀ àwọn million professor àwọn parafisa tán wà intellectually grounded gbogbo ìrìn máa rí pé wọ́n máa ń gbé àwọn mùsùlùmí dumbfounded ni wá
ordinary person ni wá kí lè mí bá ẹgbẹ́ mùsùlùmí o ẹ̀ tako Christian tán bá yíjú padà sí wa in what way bóyá àwọn mùsùlùmí tẹ̀yìn bá lò àwọn this motor is reversing back lẹ́ ń bá lò ẹ wá ra cold ice water àwọn mùsùlùmí oní tautology tó ń sọ ìbò méjì lẹ́ẹ̀kan náà. I'm a Muslim and I stand by the truth. Ohun tó oyè tó lọ jẹ yẹn tó bá ti jẹ́ pé oyè yẹn ó ń kírun ó ń tẹ̀lẹ́sìn kò gbà pé òṣàmì tó wà lẹ́yìn Ọlọ́run nìkan ní òròjú rẹ̀ Ọlọ́run tó bá gbà bẹ́ẹ̀ ẹ̀ ní bá pín ìyàtọ̀ lọ́mọ máa fi jẹ́ ẹ̀ ní bá pín bẹ́ẹ̀. kódà tá a rẹ̀ bá dé sí ṣé mo sọ tàyí dé fún yín nígbà tá a rẹ̀ dé ta ló dúró tì lẹ́yìn Ọlọ́run bá fi mọ̀ pé ó máa ṣàárẹ̀ àárẹ̀ ní òfin gba sábàbí tó máa fi mú lọ sọ́dọ̀ ẹnì kankan ló fi ṣe àfáà náà ń ṣàárẹ̀ tó ń kú àmọ́ àníṣẹ́ wo ló ṣe kó tó di pé kú dé àfáà kan náà rọ tiẹ̀ ó lè mọ́tò bá bú wàkúrò náà sùn dàkìlò ikú ilẹ̀kùn kan ní gbogbo ẹ̀ ní òwò ọbẹ̀ yá lẹ́tà ṣẹlẹ̀ má bá dàrú mọ́tò ó ní kí ló máa wà lẹ́yìn tó ń bá kú tán àdárù nàìm in amílítà bìmá ilé ìdẹ̀ra tó bá ṣiṣẹ́ tó ṣiṣẹ́ wàá wọlé ìdẹ̀ra wàyí kà láftà àfànàrù àfànàjẹ́rẹ̀ Ọlọ́run ni ó tó bá yapa Ọlọ́run kò ní nǹkan tó máa fi ẹ́ ṣe á fi yà jẹ́ ni torí pé àti iná àti kẹ́ òun ló ní ara wákàtàn bàbá wa dání ẹ̀ wọ́n ló fi dá lé ìkẹ́ àti iná tó dá ló fi dá lé ìkẹ́ àti iná tó dá ó ti mọ̀ wá tó máa dá mọ̀ ó wù ó ti dá lé ìkẹ́ àti iná tó dá. problem ta ní nìyẹn afáwa kan náà ìmáàmù àgbà ni wọ́n nílùú Kwara wọ́n rí ọmọ olórin tó popular bọ̀dá yẹn àbúrò bàbá ẹ̀ ló kọ́ mọ́sìkì o èyí wá lọ ṣe wáàsí ń bẹ ẹ wá rí ẹ wá pè mọ́ra pẹ̀lú bó ṣe dirun yẹn náà ẹ wá pè mọ́ra ẹ ṣe wáàsí pé tó ọmọ wa yóò kíní kankan ìsìláàmù lọ́nà ẹ ṣe wáàsí fún wọn. bàbá Bobrisky tó pèrè Bobrisky bàbá ẹ̀ kú ó wá mọ̀ kó wá múra obìnrin lọ́bẹ̀ ó wá ọjà làbíà ṣé gbogbo àwọn àfa àjẹ̀bú gbó yẹn wọ́n fẹ́ sọ fún wa pé wọ́n pé Bobrisky ti sọ pé òun ti dobìnrin ṣé wọn kiri bó máa ṣe ń dress cross dresser ló péré o níjọ́ tó kúkú ẹgbẹ́ olówó ẹ̀ níjọ́ mẹ́jọ ẹgbẹ́ olówó ẹ̀ mo tó máa ń fa ìjọ̀gbọ̀n náà nìyẹn. ṣé owó yẹrẹ kẹgbà lọ́wọ́ ọmọ tó ti yí ìmúra rẹ̀ padà ànábì ní ẹgbẹ́ kó máa bá ọkùnrin tó múra bí obìnrin tó múra bí ọkùnrin ànábì láàánà wọn. May the curse of Almighty Allah be upon a male that is dressing like a female and on the female that is dressing like a male. So ọ̀rọ̀ Ọlọ́run ni ó ṣe pàtàkì so tó tí ì bá pé àwọn àkọ́kọ́ àti kejì mo pé tó Ọlọ́run àti ṣàlàyé bọ́dọ̀ ṣe yé wọn àmọ́ àwọn afá onífíkì ló lè gbé ìdájọ́ wá pé mo tí arákùnrin ṣe yìí o kò ń ṣara ẹ̀sìn for the fact pé tó tiẹ̀ bá tó yẹ alábòsí ní ọlọ́ba ni ànábì pè wọ́n bọ́lá wọn kọ́ sọ pé alábòsí ní Suratu Luqman ọlọ́ba ní inna shirika la zulumun azim àbòsí tó ga jù ní ẹbọ kábọ́lọ́ba worogún ọ̀nà wa ń ṣàdúrà fún ọ̀nà tì mọ́lé fúnjọ́ méje láì kírun ọ̀nà tì mọ́lé. so anábìrin ká bàbá wọn ṣe anything lófin mọ̀ọ́mọ́ṣà máa zọ́lìm lìyùkọ̀ wíyàwó wọ́wọ́ yàlámù àná ọ̀sọ̀ fàkọ́dí àkàrájà bínú Islam mo máa repeat ẹlẹ́mẹ̀ta wà olómú apènà lọ́rẹ̀ omú olú ọlọ́rẹ̀ omú àṣìpa lọ́rẹ̀ omú abọ́rẹ̀ lọ́rẹ̀ omú ọ̀tún lọ àwọn tó jẹ́ pé wọ́n bá jí bẹ́ẹ̀ obìnrin máa kọ́kọ́ pa wọ́n jẹ́ lásán o wọ́n á fòbí súre wọ́n wá lójú ẹ̀ tẹ́ ń sọ yìí wọ́n wá mú ẹ̀dìẹ wọ́n já ẹ̀dìẹ lọ́rùn ṣé bí Islam ní kó máa pẹ́ ẹ̀dìẹ nìyẹn ìwé kọ̀ọ̀kan lọ káàṣì fọ́ọ̀nù àfọ ẹ̀tọ́ bá o wàhálà ó kàn lọ káàṣì fọ́ọ̀nù wọ́n máa mú ẹ̀dìẹ báyìí wọ́n fi kò yí orí ẹ̀ wọ́n mú ẹ̀dìẹ báyìí wọ́n fi kò yí kó tó wá jẹ ẹ̀dìẹ lọ́rùn Islam sọ pé tẹ bá fẹ́ pa nǹkan kan gbogbo kan tẹ bá fẹ́ pa ẹ pa pẹ̀lú dáadáa ẹ pọ́n ọ̀bẹ yín kó mú ẹ̀dẹ̀ káànú wọn ṣé Islam nìkan máa jẹ́ ẹ̀dìẹ lọ́rùn abẹ́yẹ̀ wo fídíò yẹn ni ètò kan ṣe tẹ́lẹ̀ ló mu ọtí gbogbo èèyàn Quran 5:90 ó ní nàmọ̀lì hamori wàlì mẹ́sìrù wàlì ansọ́bù wàlì asramu ríjì súnmínà mọ́lì ṣètọ́n fàjìtà níbùlá àlàkọ́ tó fi hàn. ètò kú náà ó ní mo délé aláìdé mo rò pé àfihàn bá ní mo jẹ mádùn mo fi wíṣkí mo jẹ ẹran dídí pẹ̀lú ìgbín mo tún fi kan gébíà àwọn èèyàn promote tọ́lọ̀ bá ní ká máa promote ẹni káwọn afá gidi dákẹ́. àwọn tí ò tẹ̀ ń ṣe point lẹ́ ń mú wá àwọn Christian
wọ́n ń wé èèyàn ńlá àwa náà ń wé èèyàn ńlá àwọn aláwọ̀ náà ń wé èèyàn ńlá ibo ló wà pa ń wé èèyàn ńlá ibo ló wà pa ń wé èèyàn ńlá ẹ lọ ka sábàbùnú suratul Abasa ẹ lọ ka ètí mo sọ fún yẹn náà suratul Hakọ zani wa ma khalaqtum wahida wa ya'tum la mamduda wa banina shuhuda ẹ má try láti máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ a lè fèèyàn sí náà a lè fèèyàn sáǹjọ́ náà a máa sọ tọ́lọ́run bá sọ ọlọ́run bá lónìí náà lónìí àlùjánnà tí wọ́n bá dákẹ́ ń sìn ọ̀rìn ni wọ́n tó máa fi sí nítorí kán lè bá gbowó lọ́wọ́ àwọn èèyàn náà fi dá oyè tẹ́ǹpẹ̀ ló yẹ ẹ̀sìn lẹ̀ torí pé kán lè bá gbowó ni ajídára àdínì oríkèké ara àdínì níbo nìyẹn náà wà nú ẹ̀sìn nítorí pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn ni ò jẹ́ kẹ́sìn yé Yorùbá nígbà tó di gbàmọ́ ìmáàmù ń jẹ oúnjẹ ìmáàmù wọn mẹ́ẹ̀dẹ̀ ra ọtí sínú inú drum. When he say the truth and let the devil be ashamed, what this musician does is out of Islam. Get it right. Unless there's a video that shows that he was praying 5 Sunday prayer throughout that 7 days. And the way they kill that hen, is it part of Islam? How to kill an animal? We are not talking about the dressing. And the way they are praying for him, is that allowed in Islam? And the company that is keeping, are they true people? Because Sam said, whosoever that practice that things are transgressor. And there's no place for transgressor in paradise. Yoruba are far. Let us get our record straight. Once you don't read Sharia, you don't want Sharia pronounced on any issue, do not talk about it at all. The hadith of the prophet is clear. That's why abandon salat deliberately, intentionally, is going to hellfire. And he said, the first thing to be reckoned with on the day of resurrection is your erection and performance of salat. No salat, no paradise. In another hadith, hadith in me, he said, the key to paradise is salat. The key to salat is ablution. Kí ló dé bàbá? Kódà kó jẹ́ president ni aṣọ tiwa. Ìyẹn jẹ́ president wa kó wà jẹun náà ni. Kò ní kó wà jẹun náà náà. Ibo ló wà pé president lónìí. Ipò tó yẹ kó le gan. Ó máa ṣèṣirò gbogbo wa ní ọdún tó fi ṣe president lé wa lórí. Ẹlòmíì àti wà jẹun náà lọ, ó dàgbà fẹ́ travel náà ni. Ẹni tó ní luggage nìkan, á kàn wọlé ni ló check ẹ̀. Wọ́n tó ní 50 kg, 40 kg, wọ́n á yẹ wẹ̀ fínífíní. So point tèmi ni pé àáfàá tó ní ẹ ó lọ fi káàṣì fọ́ọ̀nù ṣóun ló sọ bẹ́ẹ̀ fún yín ni àbẹ́yìn lẹ rò bẹ́ẹ̀ ó lọ káàṣì fọ́ọ̀nù ẹ jẹ́ mọ́ àwọn ọ̀rọ̀ tó tóbi tẹ́ ẹ máa ń sọ òun bí lè pé kàn lọ káàṣì fọ́ọ̀nù ni ẹ wá má pẹ̀lú wá pé ìkànnà jẹnẹrétọ̀ fún mọ́láṣí ó rà fún Christian ó rà fáwọn aláwo ṣé ẹ lè rí ṣé mẹ́ta lẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run ni inna dina inda Allah al-Islam, the only recognized religion in sight of Almighty Allah is submission in totality to the will and commandment of Almighty Allah. Wọ́n lè máa pè lẹ́sìn lọ́dọ̀ ara wọn. Bá a ṣe bí wa sálẹ̀kọ̀ tá a dàgbà sálẹ̀kọ̀ ìkọ́kùn ò lè sọ pé àwa gbógun lọ́wọ́ orin. Kódà àfáà kò lè sọ pé àwa gbógun lọ́wọ́ àwa gbàdúrà. Àwọn yẹn wá ń fẹ́ ṣẹ̀sìn gidi ẹ̀ wá ń fa àwọn olórin ẹ̀ wá ní wọn ní base wọn. Ṣé máa ń lọ múra tẹ́lẹ̀ wọn lọ́mọ ni. And very fine ìjọba dẹ̀ ń ṣe sáìdì tiẹ̀ wọ́n ti fún Christian lọ́dún rẹ̀ Christmas ẹ̀ náà jáde gbọ́dọ̀ mọ̀lú nàbí tí ò lákọọ́lẹ̀ mọ̀lú nàbí tí ò ní ládà ẹ̀ ti gbọ́dọ̀ díẹ̀ ẹ̀ wá fún ọ náà ní ṣẹ̀ṣẹ̀dẹ̀ so wọ́n ti mọ̀ pé bóyá kú yín Ọlọ́run ní ó yanjú ara yín àmẹ́yìn àfẹ́ má justify ohun tí wà justifiable that's my point. Àyàfi o tó bá lè sọ pé kò sí Ọlọ́run míì lẹ́yìn Allah tí yóò dẹ̀ bá wọn borí lẹ́kọ̀ọ́ tá a wà ẹgbẹ́ almost tó gbé gbogbo wọn tí mo kọ́ almost àwọn tó ń jo ìnígà náà máa ń bọ̀ dáadáa Wednesday àbí Thursday tó bá dẹ̀ fẹ́ lọ sílé Ọlọ́run wọn á lọ gbà yọ̀ǹda ni tẹ́ bá jìnnà sí wọn ẹ má sọ̀rọ̀ nípa wọn nígbà tí wọ́n fi kú mo lẹ́yìn tẹ́ bá mọ̀ pé ó ń kírun ní kẹ́ ṣàdúrà fún ẹ̀yin tẹ́ bá mọ̀ ìfilẹ̀ fọlọ́nkọ́lọ́n kó decide lórí ọ̀rọ̀ ẹ̀. Popularity has nothing to do with Islam. We don't need people to be popular. The indigent that you are overlooking their deed, they were so beautiful, admired by Almighty Allah. On tell you wọn rí nǹkan jẹ wọn jẹ kan yẹn. Àìmọye ìgbà tó máa wá ṣe lẹ́gbẹ̀ẹ́ máa láṣí
wọn ní dúró fún un wọ́n ti ẹ̀ wà láàrin tó ti mu tí ẹ̀ kẹ̀sẹ́ mọ̀ pẹ́ ṣẹ̀ ni àdìsọ yìí muslim bí èèyàn mẹ́wàá ló máa pín bí wọ́n bá ti mu tí wọ́n bá ti mu gbó èèyàn mẹ́wàá ó lẹ́nu tó wà bí tó ti mu ó máa pín inú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ gbọ́ ẹ̀sìn yìí o látara kitabu wa sunna o lè ta o lè rà fún yàn o lè jókòó tí wọ́n ti mu o lè kí wọn kó tí wọ́n tà o lè ṣalábàárù rẹ̀ o lè gbèrú wọn o lè ṣiṣẹ́ ń bẹ̀ 10 set of people are going to be punished by intoxicants. So ẹ má try láti pé ẹ sí lọ́tún ẹ sí lọ́sì ẹ má léèyàn nínú Islam ẹ tẹ̀ máa mọ́ra ẹ̀kúta ló léèyàn nínú Islam ṣé à ń ka tí ò sínú Kùránì ni ṣé ilẹ̀ ní Islam ni máa ṣe gọ̀ títọ́ pé pé àkàrẹ ẹ wá sanwó ọjọ́ bí ànábì ṣé wọ́n ló ní ànábì ni jíbájọ́ lọ ànábì ni ó ṣe máa gbọ́ ọjọ́ bí ànábì lọ́dọ̀ mi tí ì bá gọ̀ abẹ́rẹ́ ajẹ́rẹ́tọ̀ sí mọ́láṣí o abẹ́kan rúfù mọ́láṣí o abẹ́kan gbowó yẹn àbówó ọjọ́ bí ànábì wọ́n ló bí ànábì mọ́mọ́ ni mo tẹ́ ẹ̀ fẹ́ gbọ́ náà nìyẹn kẹ́ máa parọ́ fáwọn èèyàn àwọn abáde ti fún yín ní mẹ́kà àti fún yín ní kinní kankan ẹ wá ń justify ṣẹ́yìn náà lè lọ jẹ́ ok ẹ ló lọ káàṣì fọ́ọ̀n àfà ẹ̀yin náà lọ káàṣì fọ́ọ̀n david kọ́lẹ̀ ti wá ẹ̀yin kọ́fẹ́ yẹn náà lóye ìlú yẹn ẹ̀yin náà lọ káàṣì fọ́ọ̀n lórí àdìs àlẹ́ mọ̀ sọ pé mùsùlùmí o pé láàyè mi àhàdókùn àtàyò ìbàlẹ̀ àkí wọ́n ìbùnà sí àfà àṣẹ tẹ ní olórin yẹn lọ káàṣì fọ́ọ̀n ẹ̀yin náà lọ káàṣì fọ́ọ̀nù bẹ́ẹ̀ ẹ gbọ́ kán súre fún yín pẹ̀lẹ́ díẹ̀ kán gbé borí ilé méje báyìí kán wá jẹ́ díẹ̀ lọ́rùn ṣé ti gbọ́ kẹ́nà wá jókòó ọjọ́ méje kẹ́ máa kírun kẹ́ máa mi aago ẹ ló lọ káàṣì fọ́ọ̀nù ẹ máa wọ̀rọ̀ lẹ́nu àfa táwọn tó lọ́mọ ilé kéwọ́ táwọn èèyàn kóyàn sí abẹ́ kó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ó lọ káàṣì fọ́ọ̀nù wà má khalaqtu l-jinna wal-insa illa liya'budun olúwa ni mi ìdéyàn lásán mi ìdájọ́ lásán àti kẹ́ lọ sìn mí. The purpose of our creation is to worship Almighty Allah. What do I mean by wọn lọ káàṣì fún ẹjọ́ nítorí tọ́lọ́ ẹni tẹ́ bá ní kàn ṣe lè ní fìlà àdá nítorí ìdílé fàlìyàbìlà àmàlà àmìlín ẹni tẹ́ bá ní ṣe dáadáa olórin ò sí ibi tán máa múyàn mọ̀nà aṣinilọ́nà ni wọ́n aṣọ àràáhùn yẹtẹ́nu gàáhùn sọ́tù ṣọ àràáhùn ni wọ́n máa ní àwọn olórin àtẹni tó ń tẹ̀lé wọn ẹni àánú ni wọ́n Kùránì ṣàtúnì àbádìsí ni ẹnìkan máa ń kọni fún ànábì ẹni tó ń kọni fún ànábì ṣó ń lùlù irú orin wo ló ń kọ ẹni tó ń kọni fún ànábì ṣó ń lùlù irú orin wo ló ń kọ tẹ máa ń da gbogbo ẹ̀ papọ̀ kódà kọjọ́ kan ànábì fún ní ìpìlẹ̀ ó jù fún irú orin wo ló ń kọ àwọn tó ń kéwì ni ewì dáadáa dẹ̀ wà ewì aburú náà wà ewì dáadáa wà ewì aburú náà wà àìmọye èèyàn tó ń ṣe dáadáa èèyàn ra jẹnẹtọ̀ sí ilé òòṣà sí mọ́láṣí sí ṣọ́ọ̀ṣì ẹ wá kàn kún iṣẹ́ tó yẹ pé ó parí iṣẹ́ tí ò kírun tí ò mọ́lọ́ba lẹ́yọ kan ẹ̀mẹ́ ló ń gbé fún yàn náà Oríyọmí Hamzat ó ń gbé fún yàn Àgbàlá Gabriel ó ń gbé fún yàn Alfulani ó ń gbé fún yàn ẹgbẹ̀rún náà ń ṣe program báyìí. There's a difference between Sadaqah and worship. Worship is paramount. Worship is obligatory. Sadaqah is non-obligatory. Kásìn lọ́hùn ọ̀ràn yẹn ni kò sẹ́ni tó bá fẹ́. So submission tèmi nìyẹn o submission tèmi nìyẹn pẹ̀lú ń tá a rí àmọ́kọ̀ọ́rọ̀ ẹ̀ ń tá a rí yẹn o ìṣesí àwọn kèfèrí ni ó dẹ̀ bá àwọn kèfèrí tó ó náà ti di kèfèrí tó bá fẹ́ túbá yóò jáde bó ṣe polongo oyè tó jẹ yẹn lọ́nà kèfèrí yóò sọ pé tó ń báyìí báyìí o tíṣẹ̀rí àgbékalẹ̀ ni àáfà tó bá ní kò rí bẹ́ẹ̀ jáde kájọ kọ́ra wa lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ṣe nǹkan bó ṣe pariwo aburú yẹn náà ni ó ṣe pariwo dáadáa bó ṣe pariwo aburú ló ṣe pariwo dáadáa torí pé àwọn ẹlòmíì ọkàn wọn lẹ wọn ni èmi náà lè jẹ lọ́la náà èmi lágbájá náà ṣáàjẹ bá àáfà òṣà sọ̀rọ̀ tó bá rí fọ́nrán yìí o fi àáfà tó lọ káàṣì fọ́ọ̀nù èyí kì í fẹ́ bọ́ káàṣì fọ́ọ̀nù o ẹ̀bọ̀sẹ́ èyí kì í fi káàṣì fọ́ọ̀nù torí pé wọ́n rí pé àdúgbò ò dáa mọ́ náà fi ṣẹ̀yọ̀ tán bá gbìyànjú ẹ̀yọ̀ ní Lagos Island wọ́n á rí òkú tó pọ̀ tán máa para wọn tó gbé tọmọdé mu tán mu kò dẹrùn ẹni ẹ̀yọ̀ kan ní márùn wọ́n máa dọ̀pálẹ̀ fún ilé òní dọ̀pálẹ̀ fún wọ́n á kó làgólàgó bo ẹ̀yọ̀ mi lórí ẹ̀já tu ni so ẹ má fi wá àwọn ẹlẹ́sìn àdádálẹ̀ wọ́n ṣe ẹlẹ́sìn àbáláyé rárá ẹ tó kọ́ délé ayé ànábì Ádámọ̀ ni ẹ má pọ́n jẹ̀bẹ̀ lẹ́kìsà ẹ má pe ẹrọ̀fọ̀ ẹ má pe ìgbẹ́lẹ́rọ̀fọ̀ let's call a spade a spade what that musician did is out of Islam fakot if he repent today
Almighty Allah is ready to accept him. That is it. Nobody said he's doomed for hellfire. Once he's still alive, he can change. And not our lecture that changed people, and that has made that one clear. All about the Jekamo Epe, a minimum man fee and Timba Femana, Tobaron was all the me alone. Inaka Lanta, Dima Habapta, Walaki Yadima Yashao, Ilasrat Mustaki. You cannot guide whosoever that you wills. It is He, Allah, that guides whosoever that He wills. Akole Kale Ada, Wasafula Aliwalakon, in Allah, Gafroim, Kusinton Jafonu, Kusinton Jafonu, Kusinton Jafon, Awai was Siloni. Olomali wako nesi Islamu subhanaka allahumma bihamdika wa nashhadu an la ilaha illa anta wastaghfiruka wa atubu ilaik.